MsBaba ṣé tòótọ́ lẹ máa ń sọ pé ẹ̀sìn mùsùlùmí pàápàá Allah ṣé tòótọ́ ni wípé Allah ò jẹ́ nǹkan kan ṣìgìdì lásán ni. ẹ ṣé gan sà, gbogbo nǹkan tí àwọn èèyàn ti gbọ́ lẹ́nu wa pátápátá kò sí irọ́ kankan bẹ́ẹ̀, òdodo ni. So ẹ̀sìn yẹn wọ́n gbé wá, gbogbo wa náà la mọ̀ yí pé ẹ̀sìn yìí kò kí ń ṣe tọ̀dọ̀ ti wá láti ilẹ̀, ó ní ibi tó ti wá. Wọ́n gbé wá fáwọn bàbá wa ni, àwọn bàbá wa tán dẹ̀ gbé wá fún ẹ̀tàn ni wọ́n fi gbé fún wọn. Àwọn tó gbé ẹ̀sìn wá wọ́n ti ní àdìsọ́kàn wọn ni wípé kí a fi ẹ̀sìn yìí systematically ká fi erase culture àṣà àti ìṣe àwọn bàbá wa. But gbà tán máa kọ́kọ́ gbé wá, wọ́n rọra ń ṣe díẹ̀díẹ̀, wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n nífẹ̀ẹ́ àwọn bàbá wa, ìfẹ́ inú, ìfẹ́ ojú, toró wà nínú ìwé wọn náà yìí pé mùsùlùmí ò gbọdọ̀ nífẹ̀ẹ́ aláìgbàgbọ́ àyàfi tẹ́ bá ń bá wọn ṣe ìfẹ́ ojú láti fi wá nǹkan kan, láti fi wá ìṣọ́ lọ́dọ̀ wọn. Ó wà nínú ìwé wọn bẹ́ẹ̀ o, ó wà ní Qur'an náà. èyí pé mùsùlùmí ò gbọdọ̀ fẹ́ràn aláìgbàgbọ́. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àwọn bàbá wa aláìgbàgbọ́ ni wọ́n, ẹlẹ́bọ ni wá. So wọn mùsùlùmí ò dẹ̀ gbọdọ̀ fẹ́ràn ẹlẹ́bọ àyàfi tó bá ń bá wọn ṣe ìfẹ́ ojú láti fi wá ìṣọ́ lọ́dọ̀ wọn, kẹ́ ẹ lè fi gbà tọwọ́ wọn, bó ṣe wà níwèé wọn nìyẹn. Dáadé máa gbé jáde tẹ́yìn náà máa rí, ṣe understand. So in fact ó tún sọ ọ́nù tafsir yẹn pé a máa ṣe ojú ayé sí àwọn èèyàn, a máa ṣe bẹ́ẹ̀ nípa nífẹ̀ẹ́ wọn tó jẹ́ pé ní inú wa à ń gbé wọn ṣépè. So nǹkan tí wọ́n fẹ́ ṣe ni wípé ẹ jẹ́ ká rọra tàn wọ́n, ká rọra ṣe bẹ́ẹ̀ ni pé a nífẹ̀ẹ́ wọn. Táwọn bàbá yẹn bá ti dàgbà, tó bá ti lọ, àwọn àrọ́mọdọ́mọ wọn àrọ́ra tàn wọ́n sínú ẹ̀sìn. Àwa máa sọ fáwọn àrọ́mọdọ́mọ wọn yẹn pé nǹkan táwọn bàbá yẹn ṣe yẹn kò dáa o, ó máa jẹ́ kó wọná o. So wọ́n á lè lọ da àwọn ọmọ yẹn, á lè lọ da àwọn ogún tí ó jẹ lọ́dọ̀ bàbá ẹ̀, á lè lọ dànù. Tó bá ti dànù, á lè render wa useless. Ẹ dẹ̀ mọ̀ pé strength wa nìyẹn, because in your culture, in your tradition, you have your strength. Ibẹ̀ lágbára wa wà. So tá a bá ti da àwọn nǹkan yẹn nù, tá a bá ti kọ ẹ̀yìn sí, a máa wà ní kòròfo. Now ìwé wọn yẹn náà dẹ̀ ti sọ fún wọn yí pé kán pa wá, kán dẹ̀ gba ilẹ̀ wa. MsBaba, let me quickly do this. Okay, can you introduce yourself properly, your background, and to know where you were coming from? Mo fẹ́ mọ̀ MsBaba, ibo MsBaba ti ń bọ̀. Èmi àti yín náà yàrá ti jọ ṣe ṣó lẹ́ẹ̀kan sí, but àfáwọn tí ó mọ̀, ọmọ Ẹ̀gbá ni mí, ọmọ Abẹ́òkúta ni mí. So ẹ jẹ́ pé kékeré náà ni mo wà tí àwa náà ti máa ń gbóhùn yín lórí afẹ́fẹ́. Ìgbà mi ti bá já secondary school tàbá tún sí OGBC, a máa gbóhùn yín lórí afẹ́fẹ́. So mo dẹ̀ mọ gbogbo side ibi tẹ́ wà yín, side gbẹ̀yìn náà ní ilé mi wà, side ibi tí ọ́fíìsì yín wà. So ọmọ Ẹ̀gbá náà bí mi sí. Ẹ̀gbá ni mo ti lọ school, primary school, secondary school and higher institution. Ẹ̀gbá ni ìgbà tí mo dẹ̀ tún máa ṣiṣẹ́, mo ṣiṣẹ́ ní First Bank Ṣàpọ́n between 2015 and 2018. Wọ́n dẹ̀ transfer me from Ṣàpọ́n to Ṣàgám First Bank. So ẹni tó bá fẹ́ mọ̀ nípa MsBaba, tẹ́ bá lọ sí higher institution, ló gbọ́n pé mi ò ní láti, tẹ́ bá lọ sí FC Abẹ́òkúta. So mo sì ní àwọn èèyàn tí ẹjọ́ pàjọ ṣe tán tó ń ṣiṣẹ́ ń bẹ̀. Business education ni mo ṣe, kẹ́ lọ béèrè mi bẹ̀. I was a course rep then. So àwọn tó mọ̀ mí, wọ́n máa mọ̀ mí bí a ò ní láti máa polongo ara wa. So wọ́n mọ̀ mí tẹ́ bá dé FC MsBaba, wọ́n mọ̀ mí tẹ́ bá dé First Bank Ṣàpọ́n, First Bank Ṣàgám, MsBaba. So ìgbà tí mo dé resign 2018 tó bẹ̀rẹ̀ di 2022 ni a tó travel pé bí ìlú yìí ṣe ń lọ. So láti ilẹ̀ mo lọ lé kéwú, ọ̀dọ̀ bàbá ìyá mi ni mo gbé. So bàbá ìyá mi tí mo dẹ̀ gbọ́dọ̀ wọn yìí náà, mùsùlùmí ni wọ́n, aláàjì ni wọ́n. Àmọ́ aláàjì tán jẹ́ wọn ò mọ̀, wọ́n sì ń ṣe ìṣẹ̀ṣe normal. Cheget, wọ́n sì ń ṣe, bọ̀ wọ́n ṣáà tí wọ́n sí iṣẹ́ tí wọ́n sí inú kéwú yẹn.
àgbàlagbà ni wọ́n fi ń kọ́ kéwú so gbogbo yẹn a máa ń fi pé kéwú yẹn àdúrà ni tá a bá di time tá a bá fẹ́ lọ sí bóyá ọdún léyà wọ́n máa ti wọn àwọn kéwú kan wọ́n máa wọ́n sínú pépà wọ́n á yí rúgúdú báyìí wọ́n á ní ká fi sínú ẹ̀bà ká lò ká fi jẹ̀bà gbogbo yẹn mo ti ń béèrè question pé kí ni gbogbo kíní yìí kí ló nǹkan tó wà nù kíní àdúrà ni kíní kan ni àjẹ ń bá lọ ẹmọ nígbà tá a bá béèrè ìbéèrè wọn máa sọ fún wa pé ó kọjá òye wa o bó ṣe rí nìyẹn o so gbà tí àkókò wa wà mo wá pé ẹ jẹ́ ká tiẹ̀ wò mo wá pàdé brọ́dà mi yìí Àkànbí Ọlọ́ba torí àwọn ti wà nù struggle yẹn àwọn àtolówó Èkó wọ́n ti wà nù struggle yẹn so tí n bá wà níbi iṣẹ́ nígbà tí mo wà ní UK tí mo iṣẹ́ máa kàn tún ní ìsọdọ̀ wọn máa gbọ́ bí wọ́n ṣe ń ka gbogbo verses ẹ̀ mi àwọn lọ máa check ẹ̀ pé kíní yóò right lóòótọ́ náà wọ́n á gbé verse wá pé Allah ní òun ò ní rán èèyàn kan sí yín àyàfi lédè yín kíní yìí nǹkan tó wà níbẹ̀ náà nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe research so wọ́n á join wọn wípé okay ẹ kájọ máa ṣe kíní we must deliver our people because nígbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí study kíní yẹn tá à ń wo gba àwọn verses yẹn wọ́n á rí pé okay so ẹ̀sìn yìí wọ́n set ẹ̀ wá fún trap ní Islam it is a big threat to our existence so wọ́n set ẹ̀ wá kí wọ́n fi erase wa kí wọ́n fi take over ni àwọn tó gbẹ̀sìn yẹn wá tó jẹ́ àwọn tó wá láti Mali Senegal ẹ̀sìn Mali táwọn bàbá wa pè bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ so wọ́n kàn fẹ́ fi gba àṣà àti ìṣe wa lọ́wọ́ wa kàn fi gba identity wa kàn dẹ̀ pa everybody tẹ́ bá wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ tí o gbọ́ bá di mùsùlùmí nílẹ̀ Yorùbá nǹkan tó máa ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn wọ́n máa pa everybody everything gbogbo blueprints yẹn gbogbo games yẹn táwọn Boko Haram àwọn ISIS tí wọ́n play yẹn everything is there in the Quran they are the real Muslim so we have some Muslims náà máa sọ pé no kò rí bẹ́ẹ̀ irọ́ ló ń pa iṣẹ́ táwọn yẹn fẹ́ ṣe kẹ́ ẹ̀ lè lose guard tẹ́ bá ti lose guard then the radical ones wọ́n á lè pa everybody so agbára tá a bá wá rí àwọn nǹkan yìí ṣé ká wá dákẹ́ ní nígbà táwọn kì í ṣe ọmọ àlè ṣá máa wá wò ó kí ayé ìran Yorùbá bàjẹ́ ó gba àwọn ọmọ tá a bí sókè òkun à nílò kó wọn lọlé a lot of people ló wà lókè òkun tó yẹ pé ìlú tán wá láti Sudan wọn ò lè lọlé wọn because wọ́n ti fi Islam bà Sudan jẹ́ Afghanistan kò lè lọlé Somalia kò lè lọlé so tá a bá lajú wálẹ̀ tá a jẹ́ káwọn àwọn àríjẹní di màdàrú yìí because those are fast they are nothing but àríjẹní di màdàrú and they are not among us tẹ́ bá lọ wo lineage wọn they came all the way from Sudan Senegal ibi tí wọ́n ti ṣẹ̀wá táwọn bàbá wọn ti wá nìyẹn wọ́n wá bí wọn sórí ilẹ̀ wa ni wọ́n dẹ̀ ti sọ fún wọn pé ilẹ̀ yìí o ilẹ̀ ẹlẹ́bọ ni o Allah ló ní ilẹ̀ yìí a gbọ́dọ̀ gba ilẹ̀ yìí fún Allah ni o and gbogbo aim wọn náà ni pé kí wọ́n parọ́ fún wa kí wọ́n disarm wa Islam agenda mẹ́ta náà gbé wa number 1 is to deceive us once wọ́n bá ti deceive wa tá a dàtọ́wọ́ wálẹ̀ òun ni àwọn àfáà yẹn ń ṣe tán ṣe fáwọn bàbá wa wọ́n deceive àwọn bàbá wa then they disarm us fún ara wa la máa da ogba àṣà àti ìṣe wálẹ̀ báyìí a máa wá empty bí àwọn ará Kwara bó ṣe ń pa wọ́n tó ti empty then they will conquer us wọ́n á bẹ̀rẹ̀ sí pa wá díẹ̀díẹ̀ tọ́ba wọ́n lè wọ́ bí kankan pa èèyàn 2000 wọ́n á ní èèyàn 20 ni wọ́n pa so tó fi máa pa everybody tán wọ́n á dẹ̀ take over so a ò dẹ̀ lè lajúlẹ̀ ká jẹ́ kí nǹkan yìí kó ṣẹlẹ̀ láṣẹ mú gbé ta báwa náà dẹ̀ ṣe ń sọ inú méjì àwọn ọmọ Yorùbá náà tẹ́ bá wo Yorùbá tẹ́ bá wo ìran tó smart jù lágbàáyé Yorùbá wà nù wọn even in Africa Yorùbá is number 1 àwọn èèyàn wá lọ wo nǹkan tá à ń sọ wípé nǹkan táwọn guys yìí ń sọ they are saying it with evidences àdẹ̀ ń bá bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí gan tó bá tẹ́ bá pé Allah yìí ni Ọlọ́run lóòótọ́ no Ọlọ́run ò lè sọ̀rọ̀ yìí Ọlọ́run ò lè sọ wípé okay òun ló dá wa tó fún wa ní èdè Yorùbá kò wá tún wá lè sọ wípé ẹ tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ kẹ́ wá máa bá mi sọ èdè míì bíi pé èmi as a parent kí n fi èdè Yorùbá sáwọn ọmọ mi lẹ́nu kí n wá sọ fáwọn ọmọ mi pé if you want to request anything from me then kó lọ sọ èdè míì kó lọ kọ́ èdè míì láti wá máa fi sọ you understand so bí kìíní yẹn bí ó ṣe rí nìyà ṣe wípé okay now we must explain to our people ká jẹ́ kó mọ̀ pé Islam wọ́n wá fi deceive wa ni Allah kò kí ń ṣe Ọlọ́run ṣìgìdì ní Arab deity ní bí àwọn Ògún Ṣàngó táwa náà ń bọ lọ́dọ̀ wa ó wá jẹ́ nǹkan tí àwọn Arab tí wọ́n ń bọ deity ní anything tẹ́ bá ń worship tẹ́ ń bọ tẹ́ ń forí balẹ̀ fún and local deity ní Allah local deity understand only local dialect you can only worship local deity with local dialect tẹ́ bá fẹ́ worship Chinese deity Chinese lè máa sọ sí tẹ́ bá fẹ́ worship Arab deity Arabic lè máa sọ sí
tẹ́ bá fẹ́ worship Yoruba deity, Yoruba lẹ máa fi bọ́ anywhere around the world, no matter who you are. O lè fi èdè ẹ bọ́, èdè Yorùbá ló máa fi bọ́. So anywhere tí èèyàn bá ti wá káàkiri gbàgbálá ayé tẹ́ bá fẹ́ worship Allah, èdè Arabic lẹ gbọ́dọ̀ fi bọ́. So Arab deity ni wọ́n package wa fún wa, Lord of Kaaba. Lọ́ wá pè fún wa ní Ọlọ́run Olódùmarè. Àwa ò jẹ́ kí n bọ́ Ọlọ́run Olódùmarè is the supreme being. Ọlọ́run Olódùmarè ò nílé. Kò síbi kan tá confine sí pa fẹ́ máa bọ́. So àwọn òrìṣà wa táwa dẹ̀ ń bọ, a ò pè wọ́n ní Ọlọ́run, kò tẹ́ni tó pe Ògún lọ́lọ́run. Mi ẹ má bínú sà, tó rẹ́yìn jù wá lọ mi mọ̀ bóyá ẹ̀dẹ̀ ti gbọ́ rí. Téèyàn kan sọ pé Ògún Ọlọ́run ni Ògún, Ṣàngó Ọlọ́run ni Ṣàngó. So kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ rí. Àwọn people yìí kan wà pẹ̀lú narrative kan pé okay, tẹ́ bá ti ń lọ bọ Ògún yẹn, ẹ ti ń pe Ògún yẹn lọ́lọ́run ni. Kì í ṣe daft now. A mọ Ọlọ́run Olódùmarè, a dẹ̀ mọ àwọn òrìṣà. So àwọn òrìṣà yìí wọ́n dàbí intermediary láàárín wa àti Ọlọ́run Olódùmarè. Ọ̀dọ̀ wọn láti máa wúre, àwọn náà máa gbé ìwúre wa lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Bí Tinubu ṣe wà ń bẹ̀ yẹn sìn, a ní governors ní 36 states including the FCT. Bá a ṣe ní àwọn governors, a ní àwọn senators, a ní àwọn tó wà ní House of Rep, a ní àwọn chairman local governments, a ní àwọn tó súnmọ́ wa bí iṣẹ́ ọrùn tá a máa report nǹkan tó ń ṣe wá fún. Tí nǹkan bá ń ṣẹlẹ̀ ládùúgbò wa, we cannot just call on Tinubu straight. A máa report sáwọn tó súnmọ́ wa, àwọn tó súnmọ́ wa ló máa gbé lọ sọ́dọ̀ àwọn tó kàn. That is bí life ṣe wà ní wọ́n design ẹni yẹn. Àwọn kan wá ní no, a gbọ́dọ̀ máa pe àwọn eléyìí, a gbọ́dọ̀ erase wọn, ká máa talk directly to Ọlọ́run Olódùmarè. Okay, Ọlọ́run Olódùmarè tẹ́ fẹ́ ká talk directly to. You brought Allah to us, which is Arab deity. Allah ti understand language wa. So ká wá neglect language wa, ká wá ṣe lọ kọ́ Arabic. Bóyá torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn bá ti fẹ́ lọ, wọ́n ní kéèyàn máa sọ pé làbáìka húmọ̀ làbáìka. Ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni. Torí pé ìtumọ̀ làbáìka húmọ̀ làbáìka. Ìtumọ̀ làbáìka yẹn tẹ́ bá ti lọ sí hajj. Torí pé Ọlọ́run kọ́ lẹ̀ ń sìn, Ọlọ́run kọ́ làwọn èèyàn ń pè. Allah ni wọ́n ń pè. Tán bá yẹ ti ń yí ilé yẹn po. Tán ti ń sọ làbáìka húmọ̀ làbáìka èmi nìyí Allah. Tán bá ìtúnká ni wọ́n ti ń sọ àwọn kan lédè Yorùbá fáwọn èèyàn wa. Brain wọn máa tètè ṣiṣẹ́ pé no, something is wrong. Èmi nìyí Allah, here I am Allah, mo ti dé. Èmi nìyí Allah. So Allah is there in the house. Èmi nìyí Allah, gbogbo ọpẹ́ ní tiẹ̀, gbogbo yìí ní tiẹ̀, gbogbo ìjọba ní tiẹ̀. Kì í ṣe pé Ọlọ́run là ń ṣe. Ọlọ́run kọ́ Allah, Yorùbá Allah òun ni Allahu. So èmi nìyí Allah, gbogbo ọpẹ́ ní tiẹ̀, gbogbo yìí ní tiẹ̀, àti gbogbo ìjọba, ìwọ kò ní alábàáṣepọ̀, ìtumọ̀ ẹ̀ nìyẹn. So wọ́n ti deceive àwọn parents wa. Ẹ wo bàbá ìyá mi, wọ́n deceive wọn tí bàbá yẹn fi kú. Bàbá yẹn believe pé right thing ni wọ́n ṣe. A lot of people ni wọ́n ti deceive, àwọn àfáà yẹn ti pa àwọn èèyàn lápasáyé. People thought they are doing the right thing. Ìdí nìyẹn ló fi jẹ́ pé ilẹ̀ wa ò ní lọ síwájú. Bí ẹ̀sìn yẹn ṣe ń lọ, bó ṣe ń pọ̀ sí, bó ṣe ń gbilẹ̀ sí ni wàhálà ń gbilẹ̀ sí. Tẹ́ bá dẹ̀ wo Kaaba yẹn, òkúta kan wà níbẹ̀ tí wọ́n worship. Òkúta wà níbẹ̀ tí wọ́n worship. Àwọn guys yìí dẹ̀ sọ fún wa pé àwa gbọ́dọ̀ worship, àwa náà dẹ̀ náwọn òkúta tọ̀dọ̀ tiwa lọ́dọ̀ tiwa. Omi Zamzam wọ́n wà níbẹ̀ tí wọ́n worship. Àwa náà nómi lọ́dọ̀ tiwa tá à ń worship. Now these people are telling us we should neglect our own, ká destroy here. Ibẹ̀ dẹ̀ ni strength wa wà. Now ká wá lọ máa worship Arab deity. Now they are now enslaving us to the Arab. By doing that, a máa wá di ẹrú fún ìran Lárúbáwá for life. Wọ́n máa wá padà wá override wa nǹkan tó wá ṣẹlẹ̀ ní Egypt. Tẹ́ bá wo Egypt sà, àwọn Africa ló ní ibẹ̀ tẹ́lẹ̀, aláwọ̀ dúdú ni wọ́n. Ẹ lọ wo báyìí sí àwọn Arab ló wà ń bẹ̀. Tunisia àwọn Arab ló wà ń bẹ̀. Libya àwọn Arab ló wà. The same thing yẹn náà ló máa ṣẹlẹ̀. Wọ́n wá parọ́ fáwọn èèyàn wáyé pé ọjọ́ kan ń bọ̀ o, ayé máa parẹ́ o. Ayé kankan ò parẹ́ o. Ayé kankan ò parẹ́. In the next 10, tó bá máa di year 10,000, bọ́n ṣe máa sọ fún àwọn èèyàn, wọ́n máa deceive wọn ní ayé máa parẹ́, ayé máa parẹ́. Ayé kankan ò parẹ́. Life is a cycle, ó máa lọ ní ayé ń yí ni, kò parẹ́. Ibi téèyàn bá ti kú, a máa reincarnate ni, a ò lè, kò sí nǹkan téèyàn bá dẹ̀ ṣe ló máa gbà. There is no heaven anywhere, there is no hell anywhere. The whole thing in the Quran, irọ́ ni sà. Àlọ́, àwọn àlọ́ kíní kan tó bá ṣe kíní kan, ibi kan wà tó máa gbọ́ná tó fi ń kọ́ máa fi dẹ́rù bàyàn, nǹkan tó fi ń dẹ́rù bá ọmọ kékeré. Tẹ́ bá fẹ́ kọ́ ọmọ kékeré ṣe nǹkan, má jẹun ní ẹnu ọ̀nà tójò bá ń rọ̀ o, má dúró lẹ́nu ọ̀nà tójò bá ń rọ̀ o, kíní kan lè ṣẹlẹ̀ o, tó máa fi dẹ́rù bàyàn. Ṣé understand? Àwọn àlọ́ yẹn lọ kọ sínú Quran. Kọ́ máa ní ẹyẹ lọ fẹnu gbé òkúta nínú náà wá ń jùlọ àwọn èèyàn. So tó bá tẹ̀ wá jẹ́ myth ni, we have our own myth, we have our own story.
kí ló dé tí ẹ ò fẹ́ ká believe in story tiwa, kí ló dé tẹ́ fẹ́ erase story wa, tẹ́ fẹ́ replace wa pẹ̀lú àwọn Arab. So nǹkan tó ṣẹlẹ̀ yẹn la wá ní we must continue to liberate our people. Tá bá liberate wọn, tójú wọn bá ṣí, òun ló máa jẹ́ ká kúrò nínú ìyà, inú òṣì tó bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ṣu. Ẹ wo ilẹ̀ Haúsá níbi tí Islam gbilẹ̀ sí, ẹ wo báyé wọn ṣe bàjẹ́. Tí Islam bá da, tó bá yẹ pé nǹkan gidi ni, ara àwọn Haúsá ló yẹ ká ti mọ̀. Tẹ́ bá wá wo àwọn kìíní, because you cannot separate Sharia from Islam. Islam and Sharia, they are together. So wọ́n wá fẹ́ fi style systematically introduce Sharia sí wa, kán lè easily erase wa lórí ilẹ̀. So a dẹ̀ sọ pé no, nǹkan tó wà ní Sharia yìí náà, a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀. Láti jọ́ táwọn èèyàn bá jalè, wọ́n máa ń disgrace wọn nílẹ̀ Yorùbá. Nǹkan tó bá jí, wọ́n gbé kan lọ́rùn, wọ́n máa kọrin fún un. Kí ló jí, a máa dárúkọ nǹkan tó jí, ojú àti tó bá jẹ́ ẹ̀pọ̀ ọmọ kéré ló ń jalè, wọ́n ní nǹkan tó bá máa ṣe. Àdódà Yorùbá lórin kí ni wọ́n fún lè ṣe láyé tí mo wá. Bẹ́ẹ̀ ni sà. So àwọn kan wá gbé òfin wá, máa kúkú ṣe ẹrú, àwọn kan wá gbé òfin wá pé ẹni tó bá ti jalè ẹ gé ọwọ́ ẹ̀. Lókè tẹ́ bá gé ọwọ́ ẹni tó jalè ń sìn, lókè nígbà tẹ́ gé ọwọ́ ẹ̀, kí ni nǹkan tẹ́ fẹ́ bá lè fẹ́ kó ṣe leave. So àwọn òfin Sátánì ló wà nínú ìwé yẹn, àwọn nǹkan tí ò dáa. Ẹ ṣe máa ní there are better ways to do things. Téèyàn kan bá ṣàgbèrè, tóbìnrin bá ṣàgbèrè, ẹ rí mọ́lẹ̀ kẹlẹ̀ ló kó pa. Ṣé understand lots of things báyẹn. Ẹni tó bá bú Allah tàbí tó bá bú Muhammadu ẹ pa. Ẹni tó bá ń ṣe Islam, tó bá náà ń ṣẹ̀sìn Islam mọ̀, ẹ bẹ́ orí ẹ̀. So many things la wá ń x-ray fáwọn èèyàn, làwọn èèyàn ṣe wọ́n realize pé okay, àwọn nǹkan tẹ́ ń sọ yìí Ọlọ́run ò lè sọ, kò possible, ìfẹ́ lọ́lọ́run Olódùmarè náà. Tẹ́ bá dẹ̀ wọnú ìwé yẹn wá kọ ẹ̀yin wá síra wa. Bàbá tó bá ti jẹ́ Muslim, tọ́mọ ò bá kí ń ṣe Muslim, ó sọ fún Muslim pé kò gbọdọ̀ nífẹ̀ẹ́ ni tí ò kí ń ṣe Muslim. Ó dẹ̀ wà nínú ìwé yẹn. Ṣé àkọọ́lẹ̀ wà fún tẹ̀sán yẹn? Gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí ló wà nínú ìwé wọn, tó yẹ pé ìtẹ́ bá fẹ́ mọ̀, wọ́n á gbé jáde fún yín. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.